والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله رافع له موسى وقال لربه ẹ̀dákun ẹ̀yọ̀ ń bá nẹ́bí lójú bàbá. ألا دمني يا ربي في حزب أحمدي bàbá wà lájí àgbà. ألا دمني يا ربي في حزب أحمدي. ẹni bá fẹ́ rà nẹ́bí kó yọ̀ ń bá ẹ̀já kéde dáadáa. وقال له خذ ما أتيتك شاكرا. bàbá lójú yín ibi tí mo bọ́rọ̀ dé níbi tí Musa ti lóhùn òfẹ́ nùbúwò àti rìsálà o kọ́lọ̀ ń sọ̀n lọ́mọ lẹ́yìn ànábì Muhammad. رافض له موسى وقال لربه. kódà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fọlọ́ ń bẹ̀ yín má pìtẹ́ ńlọ nítorí Ọlọ́run bàbá ẹ jẹ́ wọn gbọ́ mi wọ́n tùkà nísìn nítorí àfa àgbà ya nafsu sihi abada. يا نفس سيه أبدا wala tuhibbi أحدا illa al-jalila إلا الجليل صمدا يا نفس موتي كمدا. nítorí àfa àgbà lọ hadura àwọn ẹ̀dá kan fi ọ̀lẹ̀ torí Ọlọ́run mo fọlọ́ ń bẹ̀ yín ẹ filẹ̀ tí o bá ti dá nǹkan rú ẹ filẹ̀. يا نفس سيه أبدا ولا تحبي أحدا ẹ filẹ̀ torí إلا Ọlọ́run. الجليل صمدا يا نفس موتي كمدا إلا الجليل صمدا يا نفس موتي كمدا. wọ́n tún mọ̀ fi ní ẹ filẹ̀ àwọn méjì ni ò ṣe rí fin láyé rijalul ghaibi ń bẹ àwọn kan bẹ rijalul quwwatil ilahiyya ni wọ́n bẹ́ẹ̀ bá kọlu nǹkan ṣe lu ẹ̀ rijalul ghaibi ń bẹ tí ẹ bá fẹ́ jẹ́ wòlíì ẹ jòkó ẹ fiẹ́lẹ̀ ẹ dẹ́kun ẹ jòkó ẹ ti ń dọ́pọ́lọ́ mi láàmú látàárọ̀ ẹ má káàkiri ẹ jòkó torí Ọlọ́run fọlọ́run bẹ́ẹ̀ tó síwájú bàbá ni. ẹnìkan dánwò tí mo yarí fún lù kan tó fẹ́ jòkó wájú bàbá tí ẹnìkan gbẹ́nu fún ìwà mẹ́jọ náà mo ní kí wọ́n lékún wájú wọn ni kí là ní lè gbóra wa mọ́lẹ̀ fún wájú wọn tó níyà orí kí la tẹ́ nílé ìwọ alẹ́ náà wá wà ẹni jòkó lórí ẹni ńkọ́ bolo wà orí bo la gbàgà sí ẹni jòkó lórí àga ńkọ́. يا نفس سيه أبدا. Ànábì Mùsá عليه الصلاة àfàgbà ọ̀dọ̀ Ọlọ́run nígbà tí àwọn agókè tí ń lọ tí níbi tí ń dé àwọn arí ìmọ̀lẹ̀ kan gbò àfàgbà pé ewó ni Ọlọ́run lára jí àgbà nù. الله أكبر. ó nígbà tó ti gbé ń tọ́ ọyàn fún mi ò ní pọ̀ jí ó gbanú ọmọ kéwù mi kọjá wọn mọ̀ tara mi rántí pé àfàgbà ló kálá jí àgbà ní kéwù. ولا تحبي أحدا. bẹ́ẹ̀ mi òbí bá kúrú tọ́mọ bá ti lè yàn ó kọ́ rẹ̀ ò ní parẹ́. الله أكبر. bẹ́ẹ̀ mi àfa bá kúrú tọ́mọ kéwù bá ti lè dàgbà yóò gbé àfa níbi tí òde kó tó kú. الله. Now, إلا báwo الجليل. bá lówó tó bá tọ́ ọmọ tó bá yàn ibi tó kọ rẹ̀ òde yóò débẹ̀ torọ́ ọmọ rẹ̀ ó fò ó kọ rẹ̀ síwájú tiẹ̀ wọn láfi ní ẹbẹ̀ náà kọ́ ọmọ kí oyin ó yàn ẹ̀yin àfa ẹ̀ ní kátàlẹ́ àfẹ́ ẹ̀ ta tẹ̀ǹtẹ̀ ọmọ kí ó pa bí ìdun ó kọ yín ò ní kọjá bí jẹ́ ti bí yín. إلا الجليل صمدا. bẹ́ẹ̀ náà jẹ́ kó bá haranta bólè méjì dán ọmọ kí wọn
gbogbo àfáà tí ò bá di ọdún kó tẹ ọwọ́ rẹ̀ báyìí kò ní níbo jí lábẹ́ ọmọ rẹ̀ ó sì sẹ̀sìn bọ́dọ̀ ọmọ rẹ̀ ó máa gba wòlíì màkà nígbà tó ọkọ yàn kí wọ́n yàn ebi yóò pọn kú sínú ilé sẹ́yìn mọ iye òde tí bàbá ń lọ lójúmọ́ mọ́ ni afẹ́kẹ́ wá lẹ́kọ̀ọ́ afẹ́kẹ́ wá ń Jos níbi tí bàbá roko dé tí ẹ palẹ̀ dé làwọn ń jẹ kó déhùn. ìlàlẹ̀ jalila sọ́mọdà yanabusumoti kamada. Ànábì Mùsá ẹ sọ bẹ́ẹ̀ dùn mọ́ mi tó. alayhi salatu wa salam. ó wá rí mọ́lẹ̀ Ànábì Muhammad. rafanilahu Musa. bẹ́ẹ̀ni ọkùnrin náà. wàhálà lirabihi. Ànábì rí Mùsá rí mọ́lẹ̀ Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. faqala kí ni. lirabihi aladamani. wọ́n sọ fọlọ́hún. mo ti súnmọ́ àbájú báwọn. aladamani ya rabbi fi hizbi ahmadi. aladamani ya rabbi fi hizbi ahmadi. ó wá ní wọ Ọlọ́run gbogbo ohun tó fún mi bó ṣe tó nfẹ́ mọ́ máa mú un lọ sinmi lọ́mọ lẹ́yìn Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Ọlọ́run wá fún lésì. wakala lahu khulima. Ọlọ́run n tí mo fún ọ ti tó bá. ataytuka shakiran. gbá tí mo fún ọkọ dúpẹ́ ó tó bá wọn. fa innaka indi lasta mithla Muhammadi. fa innaka indi lasta mithla Muhammadi. julusi qiyami thumma nawmi ala hubbi taha kullu ali Muhammadi. lada Allahi hadha al-abdu mukhtaru khalqihi shahidina wa kulina ta'atan li Muhammadi. sama fawqa kulli sab'i talbiyatan nida ra'a rabbahu bil ayni aynu Muhammadi. wa fi hadhihi dunya ilayhi maqasidi wa gayatu qalbi fi widadi Muhammadi. ẹ̀yin bá Ànábì kó kí. sallallahu alayhi wa sallam. ẹ̀yin bá Ànábì kó kí dáadáa. ọ̀dẹ̀ tá a wọ̀ ọ̀dẹ̀ Ànábì Muhammad ni. lillahi qamu akhlasu fi hubbihi. bẹ́ẹ̀ni. fa ahabbahum wa khatarahum khuddama. bàbá tí wọ́n ti tàwa báyìí. qawmun àwọn ọ̀nà àwọn ìjọ kan. akhlasu fi hubbihi. wọ́n tẹ́ sínú òfin Ọlọ́run. wọ́n tẹ́ sínú òfin Àlájì àgbà. Allahu akbar. wọ́n gbà fún bàbá tá a bá lẹ ẹ̀jẹ̀ wọn yóò kọ bàbá. Allahu akbar. fa ahabbahum. Ọlọ́run ni mo fẹ́ràn ẹ̀yin náà. wa khatarahum khuddama. Ọlọ́run ni mo sàn yín lẹ́sà. ara yín kó mọ̀ lè ṣe nǹkan mi lẹ́yìn kó mọ̀ sìn mí. qawmun idha ajanna zalamu alayhimu. borubade. qamu hunalika sujjadan wa qiyama. tó bá dòru tolúkálùkù ṣe bànágà ẹ̀mí tí wọn ò ní sùn mọ́ bẹ́ẹ̀ mi ò bá ti sùn ara ò ní sùn. qawmun hunalika qamu hunalika bẹ́ẹ̀ni sujjadan wa qiyama. wọ́n máa pe Ọlọ́run Allah ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa. qamu hunalika sujjadan wa qiyama. ilé bàbá náà la wà yìí. Allahu akbar. yatalazzazuna. wọ́n máa gbádùn. bi dhikrihi fi laylihim. lóru wọ́n máa gbádùn Ọlọ́run. la ilaha illallah. wọ́n máa gbádùn Ọlọ́run. wa naharihim la yabrahuna siyama. ẹ dẹ́kun mo fẹ́ kẹ́ tẹ̀lé mi èmi ti wá sí Ìlọrin kódà wọn ò tún fọ̀sán wọn ṣòfò. Allahu akbar. wọn ò fọ̀sán wọn ṣeré. bàbá mẹ́rin náà lè yàn àkàn bẹ Ọlọ́run ọba dá wọn ligairihim ligairihi la li nafsihi.
ọlọ́run dá ẹlòmíì nítorí ayé aláyé ni ẹ̀yin ọ̀dọ́ ẹni náà tẹ́ ẹkún bí ẹni náà gbogbo ẹ̀dá tí bá ń nàró lórí ọkọ̀ tí ń dorí kodò fáyé ẹnìkan kò lè jèrè ayé rẹ̀ mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ní bàbá ìtorí ọlọ́run. يتلذذون بذكره في ليلهم ونهارهم لا يبرحون صياما. ẹni bá fẹ́ yanjú ọ̀rọ̀ lónìí ẹni kí wọ́n jókòó ni torí tọ́lọ́n tí ò bá wá kí nǹkan kókó rí bó ti bí ò ti dà kí lè lè jókòó fún ẹ jókòó náà kò sáré tí ò ní rìn káńgbà tó bá yá kálukú ó jókòó ká yanjú táwa yanjú ń bí. يتلذذون بذكره في ليلهم. ọlọ́run dá lómi nítorí ayé aláyé torí òfófó olófófó ni mọ́tò fi pa olùkadà ó fi bá ayé tiẹ̀ jẹ́ láàrin nafsihi ọlọ́run ò dá kó lè jèrè ara rẹ̀ ọlọ́run wá dá lómi khalaqahu li nafsihi duna ghayrihi ọlọ́run dá lómi fúnra ara rẹ̀ nìkan ni kò ní wúlò fẹ́ lómi kì í ṣe pé òní lálùbáríkà àmọ́ kò ní ran ẹlòmíì kódà kò ní ran ọmọ tó bí abẹ́ tẹ̀lé mi mọ́ ọlọ́run wá dá lómi la li nafsihi wala li ghayrihi kò ní wúlò fún rẹ̀ kò sì ní wúlò fẹ́ lómi yóò lo ayé ránran tí èkú ni kò ní jèrè ara ẹ̀ wọn ò sì ní jèrè rẹ̀ ẹ dákun ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run dá li nafsihi wa li ghayrihi. Allahu akbar. yóò wúlò fún rẹ̀ yóò wúlò fẹ́ lómi bí tí bàbá wa Alhaji àgbà bí tí bàbá wa fa àgbà bí tí bàbá wa ṣe Adam bí tí bàbá wa kó kájí. wọ́n tó fi lè mú àjòkó láti ṣe wáàsí bí wọ́n wúlò fẹ́ lómi ni. káwọn ní bàbá tí ó ṣàǹfààní ni bó lè yóò ti pọ̀ tó báyìí ìbá àmọ́ wòlíì mọ́ kó wọ́n tó rí yóò kúrò dandan ni. قوم إذا جنى ظلام عليهم bọ́lọ̀ ti dá wọn nù. حياكم الله. قاموا هنالك سجدا وقياما. gbogbo tó sì wá wà ń bì lónìí ká dúpẹ́ ibi tí bàbá gúnlẹ̀ sí. alhamdulillah. ẹ sì dúpẹ́ dáadáa. alhamdulillah. bàbá mi Alhaji àgbà ọlọ́run tó dá àyàn mẹ́rin mi àkọ́kọ́ khalaqahumullahu ta'ala li jannati duna khidmatihi. wọ́n wà lè jẹ́ náà wọn ò sì ní farasin ọlọ́run ẹ dákun bí táyà wọ́n ti wà ní nìmílà wọn ò ní sin ọlọ́run. قوم إذا جن ظلام عليهم. ẹ dákun yòó mọ̀ níbi kó débi dáadáa. قاموا هنالك. ẹ bèrè eléyìí ẹ bèrè díẹ̀ ẹ bèrè díẹ̀ òun ò ní ṣe tẹ̀sùbá yóò fara sin ẹni tó ṣe tẹ̀sùbá ni ọlọ́run kí ó sìn ẹni tó sin ọlọ́run ni yóò mọ̀ sìn wọ́n lè fẹ́ travel mọ́tò mi ni owó epo ni lẹ́jà nínú ti dúnà khidmati kò sí tó ká pẹ̀lú ọlọ́run àmúdẹ́ni ọlọ́run mọ́ ẹ tẹ̀lé mi wọ́n fẹ́ kọ́ mọ́sálásí kan jò ní àwọn àdá àwọn ni wọ́n kọ́ ní 40 million mùsùlùmí dáwọ́ tì christian wá fún ọ ní 50 million ó ní ẹ parí ẹ sálárì àwọn àfa ẹ tún ra bọ́ọ̀sì ẹ kọ́ nǹkan kan síbẹ̀ 50 million ó ní 40 million wọ́n mọ́sálásí 10 million tẹ́ mọ̀ fi tún ṣe ní tó bá tún yá ẹ dájọ́ eléyìí. yatalazzazuna àwọn àfa sì gbà wọn ò kówó christian ni. fi laylihim wa naharihim. gbogbo ẹni wà bí lónìí táwọn lè kó oúnjẹ mùsùlùmí nìkan ló ń jẹ nínú àwọn àfa tó wà ń bì báwo ẹ bá dé wọn rú mílìkì wá ẹni wọn ò sí aláwọ mílìkì tó mú owó kí ló fi rà wọn gbé ráìsì wá fún yín ẹ jẹ́ wọn aṣọ dájọ́ tiẹ̀ ẹni kí ni dájọ́ wọn orí àtàn sẹ́wọ̀n kó àlè jẹ àtàn ṣùgbọ́n àlè jẹ bẹ́ẹ̀ pé orí àtàn. qawmun lillahi qawmun akhlasu fi hubbihi. bí ẹ bá lọ ọjà ǹjẹ́ ẹ rẹ́ fọ orí àtàn rí pé fọ orí àtàn ni òun gan ni òdúdú jẹjẹrẹ. فأحبه واختاره خداما. sì yóò ń bọ̀ níbi méjèèrè. قوم إذا جن ولام عليهم
ń sọ fún yín lónìí gbogbo nǹkan fílẹ̀ fọlọ́n ẹjọ́ lòun dájọ́ bí ó ti dá ẹ fi dájọ́ lẹ̀ fọlọ́n wọ́n ń bẹ́ẹ̀ nù àwọn ẹ̀dá khalaqahumullahu ta'ala la li jannatihi la li khidmatihi wala li jannatihi wọn ò ní ṣe khidma wọn ò sì ní wà lí janna ó wá dá wọn kan li khidmatihi dunna jannatihi. Allahu akbar. ìran kẹta wọn fara sìn àmọ́ wọn ò ní wà lí janna tó bá kù díẹ̀ tí ó kù Ọlọ́run sọ̀dọ̀ lórí ibú oríire tí bàbá ṣe nù yóò ti mọ bàbá dáadáa àmọ́ akébàtú sún ìní òní Ọlọ́run máa ní ìfẹ́ kọ́ kúure máa pààyàn máa gbàdúgbò jẹ́ wọn máa ṣépèlé ọ tọ́ ọ bá kú kọ́ mọ́ rẹ ní kírun sí ọ̀la yóò gòkè ni kò ní sọ dáadáa Ọlọ́run wá dáwọn kan lé khidmati wal jannati. Allahu akbar. tí bàbá nù. Allahu akbar. ká bẹ̀rẹ̀ wá sí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi rahmanir rahim. Asùwànú àjọ Àlàájì àgbà tí ẹ fẹnu sí tàǹkì. A'udhu billahi minash shaitanir rajim. A ti wà ní mọ̀sìngbà. Bismillahi rahmanir rahim. Bismillahi rahmanir rahim. Bismillahi rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi rahmanir rahim. Jama wa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi rahmanir wa ibadur rahman alladhina yamshuna alal ardi hauna wa idha khatabahumul jahiluna qalu salama. Haji Sharifu wa idha khatabahumul jahiluna وإذا خاطبهم الجاهلون قالوا سلاما قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. àbí nsìn lọrin mọ́ ni a fẹ́ pe èmi Àlàájì àgbà ni. Allahu akbar. wọ́n sì ti dá wa lónìí nísìn náà. Ala inna awliya Allahi. bàbá tá a dúró níta wọn lónìí. Sheikh Wahid apá òkàgì Salahuddin bẹ́ẹ̀ni dúró sí lọ. mo kí bàbá wa Àlàájì àgbà. ẹ bá ń sọ bẹ́ẹ̀ dáadáa. Adamallahu hayatahum. ẹni bá sọ bẹ́ẹ̀ lónìí jí ó sọkú. Adamallahu hayatahum. ẹni bá sọ bẹ́ẹ̀ lónìí fẹ́ bí pákú. Adamallahu hayatahum. ẹ bá ń sọ bẹ́ẹ̀ jákè dáadáa. Wa man ana bayna liqawmi lawlaka murshidi. bẹ́ẹ̀ni. Wa man ana bayna al-atqiya'i dalaili. ẹ ní má pín nǹkan
àdánwò mùsùlùmí nù gbé mi rẹ lọ. wa mani'ana bayna liqawmi. ẹ bá nà kó tá ma gbé lọ. lawla kamurshidi. ẹlòmíì ò ní tí èsè yóò sì máa jà sí. ẹ já gbọ́ wá sí ká mọ mú mi ọlọ́run. wa mani'ana bayna atiqiya'i dalaili. bàbá wa alájí àgbà. mo fi kí ogun bàbá wa ìmáàmù wa ní adéwọlé mo kí bàbá wa Dr. Katibi mufti wa ní Port Harcourt mo kí ń bọ̀ sọ́dọ̀ yín ní oṣù tí ń bọ̀ lọ 8, 9, 10 mo wà ní Benin Port Harcourt àti Asaba ní kàràkàrà ọ̀dọ̀ yín gbogbo ẹ̀ náà. walau kana li alifu lisani wa fawqaha. mo kẹ́ ìmọ̀ bàbá ẹ̀yin apò kági. falan yablugu shukran li hadhihi tawaili. bàbá tí wọ́n lọ wòlíì tí òrújú ni wọ́n. Allahu akbar. ẹ lọ́kàn ní Allahu akbar. Allahu akbar. ẹ bá sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu akbar. ṣé bọ́lá wọn ti dọ́lú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àwọn àkìtọ́ọ̀bù ń bẹ bàbá ẹ̀dá kan tí mo fẹ́ sọ ẹ foríjì mi. àwọn dípò kùtùbíyà àti gàùsíyà bí ọba ń ṣe ayé lọ́wọ́ kò ní sẹ́lòmíì mà. aṣọ ni ẹ máa jẹ́ fàrílù zaman. mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ẹ̀dá kan. tó bá ṣe pé ní fámìlì lọ́nà ń darú ẹ sí bẹ́ẹ̀ bá fi tiẹ̀ ṣe ibi ní ó pa yín. gáúsù yín nu kùtùbí yín nu bẹ́ẹ̀ rọrùn léyà àfi kó dé bẹ́ẹ̀ gbáwẹ̀ àfi kó já ẹ̀wà kẹ́tọ́ rákàmù kọ bẹ́ẹ̀ bá lọ gbà láwìn yóò dànù kẹ́tọ́ gbedele torí gbogbo ayé yín ibi tọ́lọ̀ ń fi sínú n wá ní débẹ̀ jẹun ọ̀ ní jẹun ayọ̀ wọn nù ebi ní òpó kú ẹ fiẹ́lẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ má bọ̀ ẹ wá jókòó ẹ wá dúró lẹ́yìn mi bí sẹ́ràn tẹ̀ ń wò ó bí a bá dé ta tán wọ́n challenge yín tẹ́ bá ti kú ń bì ọlọ́run ibi tó rọ̀ wọ́n ni ẹ jókòó sí ẹ fiẹ́lẹ̀ ẹ sá jókòó lò ní dáìlà àwọn àwọn kìnnì kan bẹ tí ò kápá tá à ní kápá mọ́ tó bá yá tá a ṣe àwọn tí ò yẹ ká ṣe ẹlòmíì wọ ṣáàtì wa ni ọlọ́run ti ju ẹ máa yé la ẹ fi wọ́n sílẹ̀ ọlọ́run lè jẹ́ ṣìṣe. wàhùn linnasi. kódà àwọn àlùmọ́jìrì ẹ fiẹ́lẹ̀ ẹ tí ò fún ọ lówó fẹ́ ẹ tí ò ní fún ọ ní fún ọ ẹ sá ṣèdè sí ẹ kó má pa ewo. fi dunya amanu. ibi tí ń lọ ẹ rí i pé mo ẹ̀pù yín lónìí ẹ jẹ́ ń gúnlẹ̀ tán ẹ tó bá dépò kùtùbíyà yìí ẹlòmíì àmàdé bẹ́ẹ̀ ń bi tẹ̀sùbà ẹsẹ̀ lé ní ẹlòmíì ò ní fa tẹ̀sùbà ọlọ́ọ̀sẹ̀ ní kùtùbí mọ̀lẹ́bí wọn kódà gbogbo wọn tẹ̀ yókù bá bí oníran wọn skul wọn bímọ ni wọn ò ní rówó tọ́ ọmọ wọn ẹja lajì sáré òde kẹtọ sanwó skul gbogbo gbèsè tí a bá jẹ lọ́sítà ya arúgbó onímọ̀ clear rẹ̀ kùtùbí ìran yín nù bí a bá bímọ tí wọn ò rọ́wọ́ rẹ̀ wọn ò ní sèkó mọ́ torí aṣọ ni ó jẹ kálukú wa ta wà ń bí ẹ má lọ di tẹ̀sùbà ta ni kùtùbí ìran yín ta ni gáúsù agboolé yín tẹ̀ mọ́ ẹlẹ́yìn lẹ fẹ́ ya ẹlòmíì wọlé ń sì rẹran ọdún fún yín bàbá yín nù ọlọ́run dá yín dúró de kẹ́ wá sìn ni pé ẹ mọ̀ nsọ́ láyé dé ó fẹ́ ẹni tí ó ràn yín sẹ́fẹ̀ dé. ẹsẹ̀ lé ní báwọn tàbá sọ̀kalẹ̀ yàdí ẹ̀ báyìí àwọn arúgbó ni àwọn ń tẹ̀sùbà tàbá sọ̀kalẹ̀ àwọn abọ́ síbi àwòtádùn àrùbá àwọn èèkàn mẹ́rin tẹ́ di ayé mú ìkan bí tóòrùn ti ń yọ ìkan bí tóòrùn ti ń wọ̀ ìkan lọ́tún ìkan lósì àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìkan máa jẹ́ Abdul Hayy ìkan máa jẹ́ Abdul Alimi ìkan máa jẹ́ Abdul Qadir ìkan máa jẹ́ Abdul Murid. àwọn èèkàn mẹ́rin tó di ayé múnu náà. wàhùn linnasi fi dunya amanu. bàbá mi àgbà ṣé mo lè tẹ̀síwájú torí mi tí mo fẹ́ lọ yìí èmi lọ bẹ lójú yín ó wá nílùú mi ó sì ní agboolé mi tó ṣe pé èèyàn mẹ́rin ni ó dì mú àbí márùn ìjọ mi ń bẹ èèyàn kan ní ó já so bàbá ìjọ mi ń bẹ ọlọ́run kò léèyàn mẹ́rin lọ bọ́lá ṣe kó ayé léèyàn mẹ́rin lọ àwọn àwòtádùn àrùbà
àwọn mẹ́rin tẹ di ayé múnú ó kọ wọn sí lẹ́gbọ̀n. bàbá àtàtúbà bá tún dún aláìfi ara wa. minali amurili makhufi wahum giyathun. ẹ̀dá mo tún mo fẹ́ yanjú bí lónìí ó wà very sensitive mo sì fẹ́ kẹ́ gbọ́ mi yé ìfarabalẹ̀ mo fẹ́. olùmọ̀ bẹ́ẹ̀ nù rán tá mẹ́rin ó máa pàṣẹ lẹ́ẹ̀kan náà àwọn àtàdùn làrúbánu ìran kọ̀ọ̀kan lọ́mọ àwọn àtàdùn nù yín ẹ lọ́mọ àwọn èèkàn nù yín bí Ìlọrin wá ṣe tó yìí àtàdùn bẹ́ẹ̀ tí wọ́n pèrè àwọn lóru ìwọ ń ta afẹ́ nì tọ́lọ́hún ò sì gbọ́dọ̀ mọ̀ sí èèyàn mélòó ní ń ṣèlú tó ń pè wọn fọ̀rọ̀ lọ bó lẹ́nu rẹ dé. ṣé ń tẹ̀lé mi yóò ọmọ bẹ́ẹ̀ nu agboolé èèkàn ọmọ ẹbẹ lágboolé wọ́n fẹ́ lọ tọrọ ọmọ tí wọ́n bá ti rán mẹ́rin ó ti tó kò nídìí kẹ́ ẹ̀rọ lọ torí tá a bá pẹ̀yìn yòókù pọ̀ ẹ̀tẹ́ nìkan bẹ́ẹ̀ mú láwọn ó dà yín padà wọ́n béèrè pé lágbájá ń kọ́ ẹni ó wúlò ní ẹ béèrè níran yín. al-awtadul arba ẹ dákun mẹ́rin làwọn ń tiẹ̀ gbogbo ní àpò gàgẹ́rẹ́ náà àwọn èèkàn tọ́lọ́rin bá àárín yìí ò ní wó. àmín. ẹ mọra yín ẹmọ bẹ́ẹ̀ ṣe tó ẹ lọ rántẹ́bù bẹ́ẹ̀ ṣe gbé ọlá bàbá yẹn ga ju tó gbé sí lọ. èèkàn ní ń bàbí ọ̀rọ̀ yín ọlọ́run dá sí yín bẹ́ẹ̀ yín ò dá yín lóhùn bàbá yín pé ọlọ́run dá lóhùn lórí yín. a tún wá sọ̀kalẹ̀ dámi lóhùn. wahum linnasi fi dunya amana. bá a ti jókòó yìí àwọn èèkàn bẹ níbí ni mo fi ń wọ̀nà tí ń léèyàn ẹ má lé kàn kúrò láàrin èyí lè mọ̀mọ̀ wọn wòlíì ọlọ́run mi ń bẹ kàlùwátì ni wọ́n àkàn bẹ dàlùwátì ni wọ́n àkàn bẹ mùlímọ̀tì ni wọ́n àkàn bẹ nu wòlíì àdáwọn kí wọ́n tilẹ̀kùn mọ́ rí wọ́n tó bá tilẹ̀kùn mọ́ rí àdúrà wọn ò ní gbà mọ́ wọ́n máa ṣe káàkiri bí alájí àgbà ṣé o Adam bíi bàbá ẹ̀ wìláyà tí wọ́n máa tàka ni ọlọ́sìn ní ká yóò máa gbà àwọn kan bẹ wọ́n tilẹ̀kùn mọ́ rí ni tí wọ́n bá bóde wọ́n tẹ̀. àkàn wá ń bẹ ìwà àbùkù ni wọ́n máa wù bí kò máa játọ́ lẹ́nu bí kò máa kiri ká kò lọ sùn síwájú ilé ọtí háàlù tó wà ẹ máa wò ń tara mi وإن ترى منهم حالا تعرض عن الشريعة فاتركهم مع الله. irú ẹni tí ṣe òbílálà àní ọ̀lẹ́ aṣẹ́wó káwọ níkà lóṣù mẹ́rin ká má bọ̀ kó sì má fàyà kágun ọmọlanke kí ló ń ṣe bàbá yìí lónìí bàbá ẹja. وإن ترى منهم ọ̀la apá ẹjọ́ rẹ̀ ló fẹ́ máa gún. لا تعرضوا mo ń sọ pé òdojú wá sí. عن الشريعة فاتركهم مع الله. kí ló dé yòó gbọ́dọ̀ mi dáadáa wọ́n jèrè. yóò mọ bẹ́ẹ̀ náà lómi tó jẹ́ wòlíì ẹ wà ní pé obìnrin ò dúró lé rẹ rí obìnrin kan sàárì kan obìnrin kan àwẹ̀ kan ẹ̀yin máa ń tó tọrọ lọ́dọ̀ lọ. yóò bẹ́ẹ̀ náà obìnrin wàlíì àtẹ́ni ògbélé ọkọ ẹ̀yin máa gbá kò tí ń kàn. tó ń bú ya rẹ̀ tọ́ ló bí yín fọkùnrin mẹ́rin sọ ọbẹ̀ náà rí àdánwò tó kàn lára bàbá rẹ̀ kí wọn náà kàn rú ẹ. ibẹ̀ ká lọ lónìí ni. a tún wá sọ̀kalẹ̀ àwọn bọ́ síbi abdalu méje làwọn wọ́n sì wà lábẹ́ ànábì ọlọ́run méje ànábì Ibrahim alayhi salatu wassalam. tẹ̀lé mi ànábì Musa ànábì Harun ànábì Idris sẹ́ń tẹ̀lé mi ànábì Yusuf ànábì Isa àti ànábì Adam. àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ṣe àwọn méjèèjì náà ṣe ẹsẹ̀ báyìí tí kọ̀ọ̀kan bẹ lábẹ́ ẹsẹ̀ wọn bàbá tó lọ Abdal ni wọn. ẹ̀ sì gbọ́ díẹ̀ lónìí nígbà tá a lè jẹ́ àgbà kò ní kò mufti ta ló jòkó láàyè ẹ̀ ọlọ́run fi hàn bàdá láàyè bàbá pé má lọ kò ní run
bàbá mi tí wọ́n jókòó Abdul ni wọ́n lèmi fi pè é pé àríbà Khalifa bàbá alájí àgbà ni wọ́n Ọlọ́run ti bọ́ àwọ̀ kalẹ̀ sí wọn la bàbá náà ti bọ́ kalẹ̀ kí wọ́n tó lọ èmi làwọn mẹ́sẹ̀ẹ̀sán tó ti jẹlẹ̀ wọ́n mú ṣáájú mi ẹ wá ń pé ìràwọ̀ òṣùpá kan yọ owó òṣùpá kan náà níbẹ̀ àwa lásán ló kọ tó wù wá ṣèbí kan tó wọ̀ náà ní tó ń yọ padà àwa la fún ní súná tó tẹ́ alọ́rùn ni bàbá alájí àgbà náà lẹ́tọ̀kọ yìí. àwọn Abdul yẹn wọn ò nílé wọn ò ní dín méje ni wọn bẹ́ẹ̀ nìkan bá lọ àfẹlómi ìdípò rẹ̀ nínú ọ̀ràn yín Abdul ń bẹ ẹni kí n mú wá ẹ wá rí bàbá mi nínú ọ̀ràn yín kì í sàn kan ti rí ẹ wà ọmọ ọdún méje tó bá bu yẹ̀pẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ Abdul ni Ọlọ́run lọ parí iṣẹ́ tí ò tí ì parí wọn nù sí akúnfímọ́ látàlẹ́ àwọn náà gbọdọ̀ fi sínú Kùránì Abdul ọmọ bẹnu olówó tó ní kódà ń náwó bíi bàbá báyìí Ọlọ́run fi dípò ààyè rẹ̀ ni pé padà lọ parí iṣẹ́ rẹ̀ àwọn kò ká gẹ nínà bẹ́ẹ̀ ti jòkó ẹ kéwé ẹ kàwé ẹ lọ́mọ Abdul tó wà láàrin yín gbogbo ẹni tó bá ti ní nǹkan tí bàbá ńlá bá ti ní lọ́wọ́ ó padà wá nù ẹ má fi kéwé yẹjú ẹ o ẹ má fi mbó yẹjú ẹ o ojú inú ni ẹ fi yẹjú gbogbo nǹkan yín gbogbo bí tí o bá sọjú inú ojú ìta ó sì fọ́ kí ló dé yorùbá nàbì mọ́ méje làwọn wọn ò ní lé wọn ò ní dín àwọn abọ́sọ́dọ̀ àwọn rìjálù lọ́gọ́ ibi méjìlá náà wọn kí ló dé tẹ̀lé mi mọ́ bàbá wí méjìlá náà wọn ò ní lé wọn ò ní dín wọ́n ṣe déédé burújí méjìlá ti ń bẹ ìkọ̀kan máa lo ààyè kọ̀ọ̀kan dákun bá a ṣe wà ń bí ẹni náà ẹ dá mi lóhùn rìjálù lọ́gọ́ ibi fámìlì yín ẹni bò ní ó ṣe rí ẹ wà wádìí bò ní ti ń rówó ẹ wà wádìí bò ní ti ń kéwù àfáàgbà káì ń fẹ́ lọ́bẹ̀ ní rìjálù lọ́gọ́ ibi àwọn tí a bá dépò ń tọ́lá òun ó ṣe lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tí o ti ṣe yóò sọ fún yín pé tó bá di ọdún báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ tó bá di ọdún báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ tó bá di ọdún báyìí báyìí ó bẹ́ẹ̀ sì takò yóò rí bẹ́ẹ̀ ṣé ká tún sọ̀kalẹ̀ bó o lọ wí. wàhùn linnasi fi dunya amanu. àwọn abọ́ síbi rijalul quwwatil ilahiyya. ayakumullah. ẹ dákun ẹ̀yin obìnrin fún anabi bẹ́ẹ̀ mo sì lè dákẹ́ tẹ̀ bá gba tèmi wàláì tàlà bàbá náà jẹ́ kí n máa bá a lọ báyìí wọ́n ti ní mi la tí bá ti kú òun bí ń lọ sẹ́ńgbù fún un nílẹ̀ tápà ara mi ò sinmi bàbá sì ń gbọ́dọ̀ jẹ́ mímí ogun àmì tẹ̀sí ni kẹ́ fara balẹ̀ kò jù bá ń lọ o bó o lọ wí. minal amri makhufi wa hum giyasu. sẹ̀rókè yìí ti kún àwọn tí ó bá nọ̀rọ̀ ńlá ìwájú ni kò mọ̀ fún ọ láàyè ẹ sì ẹ wá ẹ bá máa mú ọ lọ́nu ilé mọ́ ẹ jẹ́ àṣẹ ń tà ṣe kí wọ́n lọ kíyàn tó bá yá torí ànábì Muhammad sẹ́ẹ̀rí kíkíhùn àwọn obìnrin kíyàn jú bẹ́ẹ̀ wọ́n ń da wá sí irú ọmọ ma ṣèbí ń tẹ́ wá ṣe náà ni bó o lọ wí. wa hum linnasi fi dunya amanun. ẹ bá mi yọ̀ ń bá níbi dáadáa bẹ́ẹ̀ jẹ́ amurili makhufi wa hum giyasu. àwọn abọ́sọ́dọ̀ àwọn tí ń lo agbára Ọlọ́run rijalul quwwatil ilahiyya ẹ sì yọ̀ ń bá níbi dáadáa. sallallahu alayhi wa sallam. àwọn dẹ́pọ̀ pé tí a bá tẹ́ ọpọ́ lọ́hùn òjò ní kó rọ̀ kò nílò sájú kẹ́tọ́ fi máa rọ̀ nọ́bí pọ̀ ní rijalul quwwatil ilahiyya Ọlọ́run ti fi agbára rẹ̀ lé wọn lọ́wọ́ pé gbogbo ń tẹ́ ẹ bá sọ ẹ sọ pẹ̀lú àṣẹ mi ń tẹ́ ẹ bá rí ẹ rí pẹ̀lú àṣẹ mi ń tẹ́ ẹ bá tú ẹ tú pẹ̀lú àṣẹ mi ń tẹ́ ẹ bá dé àwọn mẹ́jọ péré náà wọn ò ní pé mẹ́sàn-án tá yóò fi parẹ́. Allahu akbar. bó o lọ wí. wa hum linnasi fi dunya amanu minal amril makhufi wa hum giyasu. àwọn tí mò ń dákọ̀ yìí àwọn onífọ̀kànbalẹ̀ ayé sẹ́ńtẹ̀lé mi linnasi fi dunya amanu. Naam. láyé ní àyín ibi tọ́lọ̀ ń bá dá wọn sí kò sí wàhálà ń bẹ̀. Allahu akbar. minal amril makhufi wa hum giyasu. wọ́n gíyàs Naam.
bò ní ẹ́ káyé má bàa dojúrú ara wọn lọ́lọ́run fàtú yìí ẹ̀yin wọjọ́ orí bàbá ẹ̀ ń wọ ọmọ ẹ̀ ń wọ ọmọ ẹ̀ mọ̀ye nǹkan tí ẹ da ìyẹ́bò lórí ẹrù tí ẹgbẹ̀rún orí ò lè rù tó bá tẹrí sí tí wọ́n mọ̀ gbọ̀n jìnnìjìnnì lásìkò tí bàbá ṣe dọ́là ní ọ̀wọ̀ àsìkò tí wọ́n ké máa fà àti òní jíjọ́ kejì ni wọ́n sì tẹ́ wọn rún jẹ wọ́n gbé mi wọn ò yàgbẹ́ rẹ̀ náà. وهو للناس في دنيا أمان. kí wọ́n lè dì mú lọlé gbogbo àfáà ló fẹ́ rí bí ẹ ṣe rí kò lè rí bẹ́ẹ̀ o dámi lóhùn. من الأمر المخوف وهم قياس. قدم orí tí mo fẹ́ kéde o bá sàrà kí tọ́jọ́ fi lọ. لنفسك خيرا. búlẹ̀ mọ́. قدم لنفسك خيرا وأنت مالك مالك. bàbá ni wọ́n ké sí mi létí ńgbà tí ń bọ̀ látọ̀fà èmi ní ọmọ yẹn kúkú ẹ̀sìn ni mo fẹ́ sọ ń bì lónìí. قدم tẹ́yẹ̀ bá ti ní kan bẹ kò lè kúre لنفسك. kódà tó bá lọ Káàbà kò ní rí ìyọnu Ọlọ́run ẹ̀ sì gbọ́ lónìí kálukọ́ máa pé Ọlọ́run jẹ́ kúkú bàbá wa kò kági bíi kíni ìwọ́tọ̀ rí àlébù àfa rẹ̀ ẹni bá ti rí àlébù sáyé rẹ̀ yóò parun ni bọ́ bá rí sọ gbọ́dọ̀ sọ ni wọ́n ti bàjẹ́ jù ta ló bàjẹ́ o àwọn tẹ́lẹ̀ jí àgbà àbá dá dọjú alẹ́ níwájú wọn ní kúkú rẹ̀ tẹ̀ rí bẹ́ẹ̀ bá jẹ́ tó bá pọ̀ kò dàbí kó mọ̀ jẹ́ kó mọ̀ pọ̀ gbogbo ẹ̀dá tó wá ti dalẹ̀ àfa rẹ̀ rí kó tó wá padà kí mo túbá kò dàbí kó mọ̀ dalẹ̀ rí ẹni bá dalẹ̀ rí ibi tẹ̀sí tá ń kókó yóò máa yíwọ́ fún bẹ́ẹ̀ ni. قدم لنفسك خيرا وأنت مالك مالك. máa yẹ díẹ̀ báyìí kí n máa rán tó wà bẹ́ẹ̀ náà jẹ́mọ́ ẹ̀ ní kílà àkọ́kọ́ mo fẹ́ kẹ́ bí mílà àkọ́kọ́ tí màá mú kéèyàn ó parun lọ́jọ́ alẹ́ tí òfin ní lálẹ́ ẹ̀fílẹ̀ bí o bá gbọ́ ẹ̀fílẹ̀. من قبل أن تصيبها فردا. bí mílà àkọ́kọ́ ni. ولون حالك حالك. bàbá ẹ dákun n ta kọ́ lára yín náà ní sọ ẹ̀ ń tọ́ kí wájú yín ni. bẹ́ẹ̀ ni pé kílà àkọ́kọ́. àkọ́kọ́. alikiburu. mo fẹ́ kẹ́ tẹ̀lé mi. kéèyàn onígbèraga gbogbo àwọn ọmọ sí ẹjẹ́ lọ sí wọ̀ àwọn aṣọ kan bẹ táwọn àfáàjọ ọmọ wọ̀ tọmọ sí báwọ̀ kò ní bàn ní tẹ́gbẹ́ tí èkú aṣọ ọgbà tí ẹgùn mọ̀kámọ̀ tán ni àwa rẹ lọ́rùn ọmọ wẹ̀rẹ̀ nísìn kí lẹ wá débẹ̀ wọ́n máa kí ọ lókè burúkú àlùmọ̀tọ́mtọ́m yóò máa fi àlùmọ̀bájá àlùgẹ́fà àlùbọ́támìtì àlùfáńtà. wọ́n àti tí mo ṣe ń bì ńgbà tá a jẹ́ ìmọ̀ mo wá gòkè bàbá ní mo fẹ́ náà ro àgbàdé ni èyàn pọ̀ tó bá mi gòkè jọ náà àwọn aníhùn ní báwọn níbi tí wọ́n jókòó yìí pé kí wọ́n ti àwọn sẹ́nu ọ̀nà ibi tí ń ti wọlé àwọn àti wọn ní ń gbọ́dọ̀ jókòó ń bẹ̀ ọ́ kẹ́ wá bá mi tànà wa èmi náà wọ́n rálẹ̀ mú wọn ni kí n bá ṣe bá mọ́ ẹ̀yin ti dá yẹn bàbá tí limamu ní. àwọn àgbàlagbà dáadáa àwọn àgbàlagbà rẹ ẹ̀yùn bá níbi dáadáa. sallallahu alayhi wa sallam. walil khaliq. walil khaliq kibrun ala kulli alami. gbogbo ló wà ń bí lónìí kọ́mi tọ́lọ̀ lè wọ́n pè ọ́ lọ bọ́ sọ gbéraga kalẹ̀. Allah. Tẹ̀lé mi mọ́. tọ́wọ́ bẹ́ẹ̀ dà bá kó kági sàmọ́rí náà ti dè èèyàn níbi tá a wà ń bì lónìí ẹ tó lè pìtàgbà tí ò tí ì dáa fún wọn ó wọ́n. káwọn ẹni tó wà ń bì lónìí wọ́n bí ọbọ̀n lórí oríire ni. bàbá àpò kági kẹsà àpò kági bàbá àpò kági náà là ń gbọ́ káàkiri ayé
wọ́n gbé ọkọ̀ ń ga ju ibi tí à ń tó bí ẹ gbèdé lọ. ẹ dákun nǹkan mẹ́rin la fi máa gbàlagbà tó bá ní gbéraga ẹni kí ni àkọ́kọ́ ẹ dá mi lò dáadáa. la yuhibbu li ghayrihi ma yuhibbu li nafsihi. àgbàlagbà tó bá ní gbéraga kò ní fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ yàn. yóò máa fẹ́ bára ayé ṣe ń ṣẹrú òun kí gbogbo ayé máa ṣẹrú ọmọ rẹ̀. bàbá alájàgbò níyìn wọ́n sọmọ ọlọ́mọdé lóríire ṣé Ádámù náà sọmọ ọlọ́mọdé lóríire bàbá akókàkí sọmọ ọlọ́mọdé lóríire gbogbo àgbàlagbà tó bá kan tó jẹ́ tí ò fi lọ́mọ ẹnìkan lọ́wọ́ ọmọ rẹ̀ ó dààmú kó tó tún lé kan. bí mi lẹ́lẹ́kejì. táàfin àgbàlagbà tó ní gbéraga ẹni kí tó ní. wọ́n láyé pálù nàṣíhà kò ní fẹ́ kẹ́ bá ń sọ̀rọ̀ kò ní fẹ́ kẹ́ kọ̀rẹ́tì. ṣùgbọ́n lọ́n tóbi dáadáa. anitọ́ awíhùn ẹnu bàbá rí ògbà ọ̀nà kó fẹ́ parun. wọ́n ti ń jẹ́ ìdáyà ìmọ̀nà ìmọ̀ wá látọ̀dọ̀ ọmọdé ìwà látọ̀dọ̀ àgbà kódà ẹ̀rọ kó lè ṣe wáàsí fún yàn. ọjọ́ orí ò kà ṣiṣẹ́ tó bá kà ṣiṣẹ́ ọlọ́run ní kọ̀ọ̀dá tànàbà Muhammad. sallallahu alayhi wa sallam. abasa watawalla anja àwọn àmọ́ ẹ máa bá a so. ما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى أما من استغنى فأنت له تصدى. sọ̀bọ́lọ̀ ó kọjú sí ànábì ni pé sẹ́ni tó lówó lọ́n wá ká ni ó kọjú sí ni sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run chẹ́ẹ̀kì ànábì ni ànábì sì fi pamọ́ sọ jáde. gbogbo àtàwọn àmì ẹja ní náà a fẹ́ dàbí bàbá ẹni bẹ́ẹ̀ ni ẹja gba wáàsí. ẹ̀dá tí o bá gba wáàsí kò lè látúbọ̀ tán. walili khaliki kiburu ala kulli alamin. àwọn bàbá wa látọ̀ wọ̀. wa man kana dha kiburin minal khaliki halikun. ẹkùnrin ìlú náà ní dàrú mọ́ ẹ lórí. walili khaliki kiburu bàbá ìmáàmù lọ́wọ́. ala kulli alamin. olóòní jẹ́ parun. wa man kana dha kiburin minal khaliki halikun. bàbá alájí àgbà ń kí. walili khaliki kiburun ala kulli alamin wa man kana dha kiburin minal khaliki halikun. ẹ bá ń fún ọ láàyè tó lọ. walili khaliki kiburun ìlú ọ̀wọ̀ ní dàrú. ala kulli alamin. ẹ sì lásìpẹ́. wa man kana dha kiburin minal khaliki haliku wa man kana dha kiburin minal khaliki haliku. ẹ̀yin ọmọ ìyá mi látàkọ àbí ẹ̀ yòǹbà nẹ́bì dáadáa fún wa. kí ni dá yòǹbà nẹ́bì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ yòǹbà ẹ̀ kó kí dáadáa. walili khaliki kiburun ala kulli alamin. ẹ dákun torí Ọlọ́run ó ti dá báyìí ó ti dá báyìí ó ti dá báyìí Ọlọ́run ní jẹ́ àṣàgbákò. wa man kana kiburin minal khaliki halikun. jàmáà wa gbogbo tó wà láyé kí la wá sìn. ẹni Allah. ṣé ti jòkó àbí mo fẹ́ kí wọ́n jòkó ni mo sì fẹ́ kó sa ìwo mọ́ torí tọ́ lọ́hùn Ọlọ́run ní dá yín láàmú. walili khaliki kiburun. bàbá sẹ yọ̀ǹda kí n mẹ́ta tí mo fẹ́ wí. ala kulli alamin. tí gbọ́ tó. wa man kana dha kiburin minal khaliki halikun. àkọ́kọ́ tí mo kọ́ sọ náà ní gbéraga. kólúkálùkù lọ wọ́sọ̀ ọ̀wọ̀ gẹ́gẹ́ bí ìlú tó wọlé ọ̀wọ̀. ààrẹ ni gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. Dr. Katibi adna manazil al-mursalin a'la maratib al-anbiya aw maratib an-nabiyyin wa adna manazil al-anbiya a'la maratib as-siddiqin.
adna manazil as-siddiqin a'la maratib ash-shuhada. Allahu akbar. wa adna manazil ash-shuhada a'la maratib as-salihin. Allah. wa adna manazil as-salihin a'la maratib al-mu'minin. makama mẹ́fà náà ni. walil kha. jẹ́ ogbon tí mo fẹ́ sọ. Naam. wọ́n ti ń fa ayé jù báwọn. Naam. Liki kiburu ala kulli alami. n tó fi yẹ ká ní tẹríba ní kíni. Naam. Kíni. ẹ dá mi lóhùn. níbi tí àwọn ànábì níbi tí òjíṣẹ́ Ọlọ́run tó lẹ́sìn sí yányán òjíṣẹ́ Ọlọ́run tí kò rẹ kéré jù ń ló ga jù ní àwọn ànábì Ọlọ́run. Allah. Allahu akbar. Allahu akbar. ànábì Ọlọ́run ọba tí kò rẹ kéré jù ń ló ga jù náà Siddiqi. ẹ tẹ̀lé mi mọ́. ẹ tó kéré jù náà Siddiqi òun ló ga jù nínú àwọn ṣúhàdá. ẹ tó kéré jù náà ṣúhàdá òun ló ga jù náà salihin. ẹ tó kéré jù náà salihin ló ga jù náà mùmíní. Allah. Walil khaliki kibrun ala kulli alami. kálọ̀ wo sọ tẹ́ríba mo fa sẹ́ni mo mu hàntú ni mo ní kùndí ni nǹkan márùn ni ma fi ìgbéraga bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ márùn lè parẹ́. ẹni kí ni àkọ́kọ́. Àkọ́kọ́. anasab kí wọ́n bíyàn ní ìran tó lọ́lá èsì náà máa fi kú dáadáa wọ́n máa tẹ ayé lójúmọ́lẹ̀ ha kí ni òdodo ọ̀rọ̀ ni tẹ bá náà máa bìíràn wọn èyí ní tẹríba. mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa ìsọmọ wòlíì ni wọn adé títí láì wọ̀nà wọn asèntó wù wọn wọn bá ọkọ mọ̀lẹ́bí jẹ́ wọn ni ẹ má dá sí yẹn ọmọ wòlíì ni ẹ tí baba wọn bá bà kí ni ẹ fẹ́ kọ́ mọ̀lẹ́bí Muhammad ṣe. bẹ́ẹ̀ bá náà máa bìíràn ọmọ ìmáàmù ni kọ́mìnì ni gbogbo tí ń wò jẹ́ wọ́n mọ̀ fọlá jiyọ̀ ọlá pé wọn ò fẹ́ látúbọ̀ tán. ẹ má bínú bàbá mo ti ń wojú bàbá mi mọ́ gbogbo ọmọ abìíràn tẹ́ ẹ bá ní tó ní tẹríba ó fẹ́ kírun bàbá àwọn sẹ́kù ni. ẹ béèrè kejì tí mo ń fàgbéraga ẹ béèrè rẹ ni tí ń fàgbéraga alikuwa kéèyàn ò lágbára gbogbo ẹni bá lágbára wọn ìfọ̀rọ̀ fọlọ̀ ìbá àjágbára oògùn ẹ tẹ̀lé mi níbi tí mo wà ẹ mo rẹ́ni dáná bọ̀ lọ́rùn. ìbá àjọlógún tẹ́ ẹ bá kó lóògùn mẹ́wàá jọ àbó lóògùn 99.9 wọn ò ní fọ̀rọ̀ fọlọ̀ àbí kéèyàn kan náà ń kàlí kó jẹ́ ẹ tẹ̀lé mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lágbára tó jẹ́ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ lò bẹ́ẹ̀ ṣe tó ẹ̀ ní lẹ́yìn. ẹ dákun wọn ń gbọ́ bá obìnrin fọlọ́ bẹ́ẹ̀ dákẹ́ torí Ọlọ́run Ọlọ́run ní jẹ́ sàgbákò wá sí ti ju bẹ́ẹ̀ ṣe ń pa ìwé lọ ọlá alẹ́ ibi táwa lẹ́ fi ń yọ̀ báwọn àbá ti fún yín sáìsì yín. walil khaliki kibrun ala kulli alami wa man kana dha kibrin minal khaliki haliku. ẹ yóò bá lóbi dáadáa. sallallahu alaihi wasallam. kó wà kó fẹ́ gùn mí ṣùgbọ́n àbá tẹ̀ mọ́lẹ̀. àṣẹ kò yẹ kéèyàn máa lo agbára bó ṣe tó ọlọ́kadà lásán wá kọlu mọ́tò rẹ ọwọ́ pọlọ́pàá mọ̀pó ẹ fún mi ní mọ̀pó alugọ́n kò mú tíágàsì lọ ọmọ kan kọlu mọ́tò mi bọ́lá ń bá ní ọkọlu gílọ́nà èkó ta lọ́ fọlọ́pàá mú. walil khaliki kibrun ala kulli alamin. gbogbo alágbára tó wà ń bí lónìí ó yàbẹ́ kí n máa lójú wọn ẹ lọ ṣe wọ̀. bàbá wa nínú tíra tẹ ké fún mi orin ataza òbí dùn áì. ataza mo ti ní ọkẹ. sáré orin kì í ṣèyàn ló kọ àgànná ló kọ èèyàn kò hàn ẹ sì gbọ́ díẹ̀ lónìí gbogbo àfáà tó bá kọ sínú tíra copyright ni àgànná ló kọ orin jáde kì í ṣèyàn kan ló kọ ẹ sì gbọ́ díẹ̀ àgànná fi kọrin lónìí àgànná ló kọ wọn kọjá àyè wọn ni agbára ló gun ẹnìkan ọlọ́run wa ní oṣù orí ibú ọba ńláńlá ni mo ti kọrin kí ló ń kọrin fún ọ̀ ń kọrin ni. àbọ̀kọrin bàbá mi Allahu Akbar ẹ tẹ̀lé mi dáadáa ọba ńláńlá ọ̀tọ̀ ní ipò ọ̀tọ̀ ní kéèyàn bẹ̀rù Ọlọ́run ọba tó lámìlaka ó fi rù fún ẹ náà ó wá kọ́ ààfin jẹ̀rànmù
àfin náà tóbi jù ìyá kan náà wá kọ́ ilé kókó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ tó náà ń wọ̀sùn ọba yóò wá ní sẹ́méjì tó bá jí láàárọ̀ ẹ̀rọ pé wá ta lé rẹ̀ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ olówó ti pé ká ta lẹ̀ wá fún ẹ fẹ́ lè máa ra ìyàwó àtọmọ wa níbi ẹ bàjẹ́ dé ọ̀nà tẹ̀sí gbà bàjẹ́ ẹ gbọ́ lónìí ẹ wàá ra bọ̀ọ̀lì 50 naira ẹ fún ìyàwó olòṣì ní 1000 nígbà chẹ́ǹjì ẹ fẹ́ corrupt ẹ̀ èèyàn kọ́lé kò ní mọ́tò ń ṣẹrú lọ́sàn-án kó tó mọ́ sọ̀ba lóru. ẹ sì yòǹbá nẹ́bì mọ́ ìdùnnú kan tó ní ẹ sì fẹ́ jàgbà ẹ dákun tọ́ba ẹ bá ti wá jí àná ẹ lọ pé wá ta lé fún mi ìyá ẹ ní ǹta bí ìrí kọ́jú bá ń lọ ọmọ mi ó tó kọ́ ẹ dákun gbogbo alágbára ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́wọ́ béèrè bá a ti lò ó wá dá yẹ́ ẹ láàmú láàrin ọdún mẹ́wàá ó lóun ta léhun àṣẹnú ń bí ọba yìí pé wọ́n kọ́lé tí ò dá ti léhun obìnrin bá lo òde olóko oko wájú nígbà tí ó fi dé sẹ́ńtẹ̀lé mi ọba yìí ní kí wọ́n wó ilé rẹ̀ ní ẹ bá wọlé obìnrin bàbá mi wọ́n wó tí òkun pa obìnrin bá tòkòdé pẹ̀lú oògùn lórí ọlọ́lọ́ ingiptu ana fa anta hadir ẹ dákun ó ní ọlọ́run tí ń bá sí ń lé sí wọn náà tún lọ bì kan ni. أنت للضعيف معين وللمظلوم ناصر ṣebí wọn náà lọ ran ọ̀lẹ lọ́wọ́ ìwọ lọ ọmọ ọkùnrin tí wọn bá ṣàbòsí fún lọ́wọ́ Ọlọ́run tí ń bá lóko sí wọn náà tún lóko ni Ọlọ́run tí ń bá lẹ sí wọn náà tún lẹ ni ọ sì ń wú ẹ̀jẹ̀ fi wọlé mi ṣọ́ọ̀ṣì ńlẹ́ mọ́ ni ọ lágbára mọ́ Ọlọ́run má jẹ́ àṣẹ tálíkà. Àmín. Tálíkà tó ní òní pa ó ní àtẹnumọ́ yóò hàn lé mọ̀ lóru. Obìnrin sì ti ń sọ fún ọba yìí pé tọ́ba ní nípa mo ládùúà oníbẹ̀lọ́ rẹ kárí ó wá wọlé rẹ ha lónà bá ń tòde bọ̀ obìnrin wa ní wọ Ọlọ́run lágbájá tó wọlé mi tó bá wọlé tiẹ̀ sùn lónìí àsìkò ọ̀dá ẹni tó ju ọ lọ. owó gun òun ìjọba gun òun Ọlọ́run gun tálíkà pé tó bá wọlé rẹ sùn Ọlọ́run àsìkò wọn ò pè Ọlọ́run mọ́ àsìkò ọ̀dẹ́ni tó ju ọ lọ àsìkò ọ̀dẹ́ni tó kápá ń wá ń kọjú rẹ sọ́lọ̀ bẹ́ẹ̀ bá yóò bá níbi yóò dùn mí wájú ìtì kó overload ẹ méje yìí ò wọlé mọ́ torí Ọlọ́run sẹ́ńtẹ̀lé mi sọ̀tàn yẹn kún lé alájí àgbà wọn fẹ́ gbọ́n bí o njọ́ tí wọ́n wá sí ìrùtàn àwọn fẹ́ gbọ́ kí wọ́n ti ń pa ìwojú kándù tẹ̀ táná sí ló mọ tí ó dùn orí kó tó táná ẹ̀yin tẹ̀ ń lò mọ́lẹ̀ rẹ̀ ò mọ yìí ara tí ń lagun kó tó sọ̀rọ̀ ló mọ tó ń sáná sí ẹ tẹ̀lé mi mọ́ ló ń bá ní bá ń tọ̀ débọ̀ lọ́ba yìí ní ń lùrù ní ń fọ́ fún ní ń jó ó kábíyèsí Ọlọ́run ó dá ẹsẹ̀ lẹ́nu ọ̀nà báyìí àfi gírírí ilé nǹkan wálẹ̀ lẹ́ẹ̀kan náà ni kò tó wá wálẹ̀ lásán àgànnà wa ń lọlẹ̀ àgànnà ló wá kọrin jáde dábìlò. àtàzáwù bí dùn áyì wọ́n tẹ̀sí dẹ́rì. ó lọ́n fa àgànnà ló kọ́ kì í sèèyàn wọ́n lè jiyàn ẹ wá dọ̀ bàbá wa ẹ̀rí tíra tó sọ. àtàzáwù. àfa tó bá lòun ló ń kọ́ kó nawọ́. bí dùn áyì. àfa tó bá kọ́ ó jìwò lára àgànnà ló fi dénú tíra. بالدعاء وتصدريه وما يدريك ما صنع الدعاء. ìgànnà ní jẹ́lẹ̀ ìgànnà. أتعزوا بالدعاء وتصدريه. wọ́n ní ìgànnà ní jẹ́. وما يدريك ما صنع الدعاء. yorùbá
وتصدريه. ọba yìí wá di àyàmú báyìí lójú rẹ̀ ń dúkìá rẹ̀ fi wọlẹ̀ gbogbo ẹni tí bá ń lo agbára òfò kó tó kú ní ó ti tán ó ló ń fàdúrà sí yẹ̀yẹ́. وما يدريك ما صنع الدعاء وتصدريه. yàtí lọ́kọ̀ọ̀kan wàtásídàrí mọ́dàpọ̀ wàtásídàrí àtàzáwò. àtàzáwò. wọ́n fàdúrà sí yẹ̀yẹ́. بالدعاء وتصدريه. wọ́n sì àkọ́rà àdúrà ọ̀n fojú kéré rẹ̀ wàtásídàrí yìí nù. ẹ̀jẹ̀ àtúlọ́kọ̀ọ̀kan kọ́mọ̀dé ẹ̀dá wóró. وما يدريك ما صنع الدعاء. ọmọ sẹ́tà dùn à ń ṣe ni. سهام الليل لا تخطئ ولكن ọfà tí a ta lóru. لا أمد وللأمد انقضاء. لا أمد وللأمد انقضاء. orin méjì tí o gbẹ̀yàn mọ́nu. ń bọ̀ èwo la gànà owó ni ìgànnà wa kọ gangan ó wá ní. وقد شاء الإله بما تراه. èyí wò sínú tíra tí ń gbé ká. وقد شاء الإله. èyí tí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ọ̀ lè lórí àtẹ kò surplus. òwọ́n orin kẹta yìí o tó yẹ pé ìgànnà gangan ló kọ yàtọ̀ sí ètò ẹ̀ ń sáré hunkun mẹ́ta péré ló kọ. àwọn àfáàní wá yòókù kù. وقد شاء الإله بما تراه. bímọ tàràwù ilé rẹ tó wó lónìí kọ́ni ṣá àlèhìlá ntọ́lọ́ ń fẹ́ fún ọ. Allah. nígbà tó ti yẹn ni tí o tó ọjẹ ọlọ́run pa àwọn náà rẹ. فما للملك عندكم بقاء. ó ní ọlá rẹ àti ìjọba rẹ ń náà ní òsèkú mọ́ lónìí. فما للملك sọ́tà bí òtẹ́. عندكم بقاء. gbogbo ọlátànsẹ́ náà ló ń rún yín. فما للملك عندكم سهام الليل لا تخطئ ولكن. àlùkò wà ní tí wà dákun. أكرمكم الله الكريم. gbogbo ẹni tágbára bá ń gùn níbi kò lọ bọ ọlẹ obìnrin kọ ọlẹ tó yí nǹkan dílé ọmọ rẹ adùn tó ti gbá ń bẹ sọ lè dá padà. ṣùgbọ́n ti yanjú rẹ ó ti sú ọ èmi tún lẹ́jẹ̀ tọ́ ni kó mọ̀ dà lábẹ́ tí ò ní dá mọ́ èyí ti pọ̀ jù. mọ́tò sì ta mi sí ọlá ọ sì ní yàrá òfojú sunkún ẹ̀ déédéé jọ́ tó wá fẹ́ jẹun ọmọ ọlọ́mọ tiẹ̀ náà kù. Allahu Akbar. bẹ́ẹ̀ bá sì gbà ń sọ fún yín lónìí. Now. ẹni kí tún ni. anabi Yakub. alayhi salatu wa salam. anabi Yusuf dúró tilẹ̀gbẹ́ báyìí. bàbá rẹ̀ ń fọ́ ra la Yusuf. anabi Yusuf. anabi Ọlọ́run. bàbá rẹ̀ ń fọ́ ra la. bàbá rẹ̀ ń fọ́ ra la. jẹ́mi pẹ̀lú Yusuf ni pé èyàn ní wo kó mọ́ sojú àánú. ẹ tẹ̀lé mi wàhálà asafi shadid tọrọ bá kala bá lànà wọn ha ó sì mí lànà púpọ̀ fún ẹ. Allahu Akbar. Yusufu ẹ bí ní bàbá mi ń gbọ́dọ̀ túkẹ́ olójú yín ló ń bá Yusuf bàbá rẹ wọn fọ rárá ṣé ẹ tẹ̀lé mi ẹ bẹ tẹ̀lé mi àgùntàn kan wá kọjú wa mọ́ ọmọ lẹ́yìn ọmọ rẹ kéré Ànábì Yusuf ọmọdé ṣe ó ní bàbá mo fẹ́ jẹ ọmọ àgùntàn yìí bàbá rẹ níbi ṣe ń wò yín nísìn ẹ̀pá ni ẹ bá pa ìyá rẹ wọn kí mẹ́ẹ̀ ọlọ́ni ó sì fẹ́ràn ọmọ rẹ fa ó sì fi ní kó jẹ ọmọ àgùntàn èmi ní òjò ọmọ rẹ ó sọnù bágùntàn ṣe ké mẹ́ẹ̀ ọ̀kẹ́. atahazawu. ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ jiyàn kì í forí ẹ̀san jiyàn. mo ti ń jẹ́ múntàkímù nù wọ́n bá gbẹ̀sẹ̀gbẹ̀sán. ọlọ́run forí ẹ̀ṣẹ̀ jì Dáúdà ẹ pé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n sísì ohun rẹ̀ ó gbẹ̀san àbí ó gbẹ̀san. ó gbà. ó forí ẹ̀ṣẹ̀ jì Sùlẹ́mánà àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ sísì ọlá rẹ̀ ó gbẹ̀san àbí ó gbẹ̀san. tọ́ba ní kọ́ náà forí jìn ọmọ retí ọjọ́ ẹ̀san. akramakumullahu alkarim. múra àti jòkó bọ̀ bá dẹ́mi ló. atahazawu bi du'ai. gbogbo sọ́wọ́n bíi ti ń lo agbára ní náà ìwọ tó ọmọ rẹ ní lárí lóye dẹ̀ tó fi hàn ará àdúgbò lé mọ̀ mọ́ retí ẹ̀san. lára tí mú kéèyàn kọrọ Ọlọ́run lágbára ẹ béèrè kẹta akramakumullah. mo sì fẹ́ kẹ́ bí mi ni alimalu
owó tí ó wà yàrá tọmọ fíràn ta pété bá fọ́ kàn mí kò ní dáa fún yín ilé sì ló kówó sí o. owó lè fi ń ṣe é yorùbá níbi dáadáa. ra'aytu an-nasa qad ma mo fẹ́ sọ̀rọ̀ nǹkó yé àwọn jama ni owó lè fi ń ṣe é sì yorùbá níbi mọ́. téèyàn bá lówó téèyàn mọ̀ jà sí ní tí ó kàn rárá kó lè bá a parun. owó béèrè ẹlẹ́ẹ̀kẹrin béèrè aljamal kéèyàn ó rẹwà gbogbo ẹ̀dá tó bá fáìn wọ́n máa kọjá àlà mi ò lè jòkó tì wọ́n àwọn tó jòkó yẹn aṣọ wọn dọ̀tí wọ́n á dọ̀tí mọ́tò mi wọ́n fa ìlú sára gàn náà mi nílé tó ní rẹ́ni kùn mọ́ tí ó di jalajala. kò sí létí òní dahoro kì í ṣe pé n táà fi kókó lé bàbá wa ọmọ wa náà kókó nù tíya náà tani wàá sunu ẹ gbogbo létí ẹkọ jẹrán mú nítorí ọmọ yàtí fi rẹǹtì fọmọ pólì nísìn yàrá mi ẹran ní sunu wa tó máa fún ẹran lè pẹ gẹ́gẹ́ déédéé ntàn náà kọ́ bọ́mọ tiẹ̀ náà ṣe kó jáde nù ilé wo ni òní dahoro ẹ àdìkẹ́ wọn mọ̀ ní ẹkọ mo fẹ́ kọ́ lé mi kó fáìn ntọ́ màrí òní sunu ẹ kẹ́yìn. ẹlẹ́ẹ̀karùn tí mo ní kọlu ọlọ́yin ní kíni al-ilmu ìmọ̀ yìí ara ẹni ma'arifatu wá jáde al-ma'arifatu al-irfan tẹ bá ràn mí gbà tí ẹ dọ́lọ̀ mọ̀ tán ẹ wá sọ̀rọ̀ àwọn dọ́lọ̀ bẹ́ẹ̀ bá wá tọ̀ ẹnìkan wọn bá sin àdọ̀dọ̀ wọn nù òun ló tọ̀ fúnra rẹ fa ní wàá mú yẹn lọ ẹ̀yà sẹ́yìn bá ń sẹ́mi sí. yorùbá nàbì máa nẹ orí kíburu mo ti lọ o ayọ kí mo ti lọ ni ẹ̀yin ò pè mí padà ọmọ tí gbéraga bí mo kà láti ẹ̀kan ẹ̀ẹ̀kejì tí ìmúyàn látúbọ̀tán ẹnikẹ́ni dá mi lóhùn dáadáa alẹ́ ojibu ní dara aláàmú kí ó tó simple alájí àgbà máa ké ìwò lárúbá tí wọ́n kó gbogbo dísẹ́rárì ìjọ ìgbà náà wọ́n kọ́ wọ́n tẹ́ pé wọ́n àṣìní tí yẹn gbọ́ yé wa ma arsalna rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum ọ̀sùn wá sí ìdògbò yẹn láwọn ògbọ́ mọ́ kúrò lójú agbo ẹnìkan ní bí kí ó bá pọ̀ yẹ ká túlẹ̀ kó pọ̀ sáà tó ń gbọ́ só pọ̀ gbogbo tó ti kọjá làákàyè tí ń gbọ́ kì í ṣèdè mọ́ nínú kéwù àárín àwọn tó bá rí bìrẹ̀ náà ti tú kéwúlẹ̀ wá sí gbogbogbò ṣèdè tó yíyan lìyúbà yína làwọn ntọ́lọ̀ ń wínú kéèyàn ó jọ rẹ̀ lójú ni dá mi lóhùn ẹni kí ni ń jẹ́jọ́jú kọ́ rò pé kò tọ́ ọ di ẹlòmíì ò lè débẹ̀ àbí ntọ́ ni ẹlòmíì ò lè ní ọmọ tí ò tí ì bí yóò dáa fún kí lọ jẹ́ lágbólé àṣàpẹ́ ń lo mọ́tò rẹ̀ ṣèyàwó lọ́wọ́ ń sakọ òun ní ya ẹ lọ́kọ̀ mú bọ́ bá kú àṣàyè wa ẹni ogun mọ́tò kó sí ní ogun kan ẹni ó wọṣọ márùn lójúmọ́ yóò wọ̀ kan tí ò ní bọ́ọ̀lẹ̀ mọ́ ẹni tí ń pààrọ̀ lé yóò sùn lẹ́gbẹ̀ẹ́ kan tí ò ní dìde mọ́ bàbá pò kági ti sun tiẹ̀ ní solúkálùkù sùn tiẹ̀ kí ni fáàrí rẹ̀ kí ló dé tó ń jọ rẹ̀ lójú bàbá ni ẹ jòkó láàrin wa síbẹ̀ kọ́ ni wọn ò sì ní kẹ́ tún tẹ̀tẹ̀ sódà àga àwọn káwọn tó dé àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ò ní kẹ́nìkan tẹ́yìn lẹ́yìn fẹ́ gùn lẹ́sí bọ́ọ̀sì bọ́ bàtà kí ẹ bàbá ò ní gbà lọ́wọ́ bàtà rẹ̀ gbogbo nǹkan sì ní ń bẹ owó ń bẹ láàrin ń bẹ wọ́n tún jogún kúndí bbc tún wà èyí ó jogún alájà bàkà ní òjogún àṣírí la ilaha illallah ìgbà tí ọba sàṣùpùnù lẹ́wọ̀ ní mọ̀lẹ́wà kiri lẹ́jẹ̀ ń gbé yòókù mi gbogbo ayé wọn bàbá ìwọ bàtà ni. gbà tí bàbá sì ń lọ tán ni bàbá tó máa wojú òyìnbó ṣe ni torọ́ lè wojú wọn jù aláwo jáde sí ọ. ẹni bá ní àbó ṣètò ṣùgbọ́n ibi tí wọ́n bí ló mọ̀ ọ̀rọ̀ kótókòtì bẹ́ẹ̀ bá lówó tán kì í pa bí ọtí mọ́ ni ipò gun bàbá mọ́ ni ipò lè gùn ọ́ mọ́ wọ́n ti rẹ́gúlétì ara wọn lọ́dọ̀ Ọlọ́run sẹ́gbọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ ra bí ọ̀ndà bí gọ́ọ̀fù kan ní màá ní ẹ sọ́ra yín o yóò wá jí lóru yóò sáré fọ́
ń lówó bọ̀ díẹ̀díẹ̀ náà. tó bá yá tó tún ra ọ̀dà bulldog yóò wá fi security sí tẹ́ ẹ bá fọ́ kàn fáwọn yóò sáré bóde ẹ sọ́ra yín ládùúgbò yóò wọ́n máa dẹ́ pẹ̀lú mọ́tò ẹjọ́ olówó kó tún rà kẹ́kún nígbà tí ẹ bá ṣe bí ọmọ àkọ́bí ọmọ pọ́n ìyàwó rẹ tún fi mi lè fún ọ ìkan sunkún ìkan ọmọ rẹ́rìn ọ̀nà ìmọ̀ ìtọ́ yà sí tọmọ bá dojú ọmọ tán ọmọ àwo sàn. àtàzà òbí tó ayé wàtàzì dàrí wà máa yudiri ká máa sọ̀nà dùn á o. ẹ sì yòǹbá nọ́bì mọ́ ní sókè ní náà ẹ má jà jọra wa lójú ẹ já rò pé n ta jẹ ẹlòmíì náà jẹ n ta ní ẹlòmíì náà ní ẹ yòǹbá nọ́bì dáadáa mọ́tò ẹnìkan ní gbára dùgbò wa mẹ́ o gbáà ní máa ń yarí ó gba mọ́tò mi ẹ jẹ́ bá ń tún ṣe ní bàbá kan ṣe ń wọ àtúwọ̀ t-shirt àṣẹnu tí ń bì ó ní bàbá èlò mọ́tò yín torí ọkọ̀ lẹ́ ń fọ́ ọmọdé yìí létí ó ní kíni ìwọ sí kankan owó rí ni ó ní alẹ́ lónìí wọ́n ní 1.2 mọ́ra ó sì sí bùtù ọkọ̀ rẹ̀ ó ní 1.5 nù ó wá ní nígbà míì. سهام الليل لا تهتي ولكن لها أمد وللأمد انقضاء. bàbá wa pọ̀ káàdì ò jọra wọn lójú ẹni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. bàbá wà láì kíní kan ṣẹlẹ̀ ẹni tí wọ́n rán sí mi wá bí tí wọ́n bá tẹ́tí rà jáde wọ́n wà ní kó wá kó fún mi lọ́fà pé kí n kà á tí wọ́n bá tẹ́tí rà jáde wọ́n ní wá kó fún mi lọ́fà bọ̀tọ̀ wọ́n ní á mo ti kó tíra bí ogun ránṣẹ́ sí ọ mo rí pé pò ní òjì ọ̀rá ààyè máa ṣàdúrà mi tó bá wà náà mo ní gbèsè dé mo yá sáré wá. ẹ wà ń bẹ ń gbà yẹn jọ́tà ń ṣe kí ni mo kẹ́f tí wọ́n fi sọ pé mo pè é wọ́n lè má kọ́ọ̀lù mi wọ́n rí pé wọ́n ga tán yányán wọ́n bí n tó ga wọ́n ní n tó ga wọ́n sayé ń gbà táyé ò tí ì lójútù wọ́n rí ṣe. ẹ tẹ̀lé mi mọ́ ẹni kí lẹ́lẹ́kẹta tí mo mú kéèyàn kọlu Ọlọ́run kíburu mu kakọkọ ujubu lẹ́kẹ̀jì kí lẹ́lẹ́kẹta àṣìdá kéèyàn ó lé débi pé kò sẹ́ni tí ma gbọ́rọ̀ sí lẹ́nu ẹ tẹ̀lé mi ọ̀sìn lọ́ọ́ fẹ̀yàn láyà rẹ lójú ọ̀sìn fi la lójú ó lòun ti parí iṣẹ́ rẹ àgbà tó kú ò láyé fún ọ èyí tí ò kú ò láyé ọ sọ́dá àbọ̀ èyí tó sọ́dá àbọ̀ gbásìkì rẹ èyí tó gbásìkì rẹ yí lórí èyí tó yí lórí ọ̀fọ̀ lójú abirun wa kún mọ̀lẹ́bí yín níbi kẹ́ nígbà ó ta lé yìí lọ́fà ìtànwú òun nígbà ó ta lé yìí lọ́fà orí dàrú ilé yín wá dilé abirun àwọn ń wọ́ jáde níjẹ́ fẹ́ ṣènáwó kò wá sí yàrá tí ò sí ẹni tí wọ́n ń sìn kò sí yàrá tí ò sí bànújẹ́ ọ̀pìn bànújẹ́ ká nígbà tí nǹkan ń pín owó ká ẹlẹ́ẹ̀kẹrin ẹ tẹ̀lé mi tí mú ní kọlu Ọlọ́run kí mo gbọ́ ẹlẹ́ẹ̀kẹta kẹ́yìn ó lé kókó wàlúbùkúlù ànyàkúnà bàkìlàn gbogbo ẹ̀rọ tó bá làwọn kò ní kúre ni ọ̀tọ̀ làwọn owó bàbá mi o bàbá ní àmì sẹ́kẹ́ bàbá nísìn wọ́n bùn ànípò ẹni bẹ́ẹ̀ ni sẹ́kẹ́ owó kẹ́ fún wa wọ́n fa ní personality wọn pé bàbá náà wà níbẹ̀ á ti lópo wọn ìwọ tẹ́kẹ̀ ní kọ́ fún yẹn lẹ́tà kí wọ́n fún un sẹ́ lásán kò lè dàbí rẹ ti jù lọ ìyẹn fẹ́ ṣe gate man ní kọ́ bá ń wá sẹ́ sọ wà lè dàbí rẹ ni ó lọ́mọ ta ní ma sọ ẹrú ọmọ tíá àìmọ iye ọmọ ọlá tí ó ṣẹrú ọmọ ẹrú tí bàbá rẹ bá ti lè dalẹ̀ fún òtẹ́lẹ̀ mímọ́ kí mo pè é sí sí ẹ má làhùn bàbá ò làhùn wọ́n fọ́n kéwúká wọ́n lè kó wọ́n lọ wọ̀ wọ́n káàkiri bàbá wa àgbàlagbà bẹ́ẹ̀ àgbà tó yìí wọ́n tún lọ sí wáàsí wọn ni mo fẹ́ dé Ṣàgámù nísìn tí máa kún bẹ́ẹ̀ mo fẹ́ lọ sí Benin bàbá àgbàlagbà láwọn tí a ṣe kalẹ̀ fún tí a tún ṣe kún tí a lówó ń gbà tó lówó níye ní Kwara State wọ́n tún wá ń lo ara ọmọ ìsìn ìwà ara yè mọ́ wọ́n wá mu tíì wọ́n wá yọ ọkùnrin ta wọ́n máa fọwọ́ ra kùn wọ́n á gba apá ajá apá ẹlẹ́dẹ̀ nǹkan ránwọ̀n àṣẹlẹ̀ làbọ̀ abá ibi tí yẹn bá dé ní karama rẹ òde níbi tí ń ti jòkó náà. سهام الليل لا تخطي ولكن
nínú tí mo mú kéèyàn ó kọlu ọlọ́run ọba náà. làmàdù wàlílẹ̀ àmàdì kìdọ̀. eléyìí ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sẹ́mi náà. àmín. àtẹnukọ̀ọ̀kan wa. àmín. fudulul kalam. la ilaha illallah. kéèyàn ó sọ àsọtán. kọ́ wo lòsì pé kò lè dáa fún ìrántí ma. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. ẹ fún mi ló kọ ẹ jẹ́ wá jẹun níwájú. a fẹ́ parí mọ́ṣáláṣí bàbá lónìí. a sì parí ẹ lónìí. mo fẹ́ kẹ́ bí mi ní ìbéèrè kan. ẹni torí kí là fi bímọ. bẹ́ẹ̀ bá bí mi ní sọ. ẹ bí mi dáadáa. ẹ dá mi lóhùn dáadáa. ẹ̀yin bàbá wa látọ̀wọ̀. Nuhu. Anabi Nuhu. aleyhi salatu wa salam. ẹ dá mi lóhùn dáadáa. aleyhi salatu wa salam. wàhálà dé wọn lẹ lóko. ó ní mo fẹ́ mọ ọmọ mi ọlọ́run. ọlọ́run ní sùn. ayọ̀ àwọn sẹ́ ń gbọ́ báwọn ẹ̀ jẹ́ wọ́n gbọ́ mọ́. ọlọ́run ní sùn sẹ́yìn ya wa ń gbọ́. bọ́ ọ bá sùn ọ sí di ilẹ̀. kí ló dọ̀ gbé lára èmi ni ara ni. ara ni èèyàn lè síra alẹ̀ tó rúgbà mú níwájú ta rẹ̀ kó sáà tó mọ́ sí ìdílé àyè bẹ́ẹ̀ kọ́ ni ẹ tẹ́lẹ̀ mi mọ́ ọlọ́run ní sí gbogbo ẹ̀ kalẹ̀ wá ṣe bí ẹni pọ̀ sùn lọ wá sí tí mo fẹ́ ṣe. Naam. ará àdúgbò wa tì bàbá tí mo mọ̀ wọ̀ ni ẹkùn gbá alájí wa tèmi ọ̀dára ẹ jẹ́ ìrìn ẹ̀díẹ̀ ẹ yàbá bàbá mi mo fẹ́ jòkó nu nù wá síra lẹ̀ gbogbo ará àdúgbò ń kọjá wọn ò daṣọ bò ìmọ̀ wọ́n rẹ́rìn ọmọ rẹ̀ kíní kọjá kò daṣọ bò ṣe ẹ̀ tẹ́lẹ̀ mi ìkejì kọjá kò daṣọ bò mọ gbé kámẹ́rà rẹ síbi ìkẹta kọjá ìkẹta wá dé ha bàbá ló sí ara lẹ̀ yìí àwọn àwọn nǹkan tó fi bí a ó wá daṣọ bò La ilaha illallah. ó wá yájú ó ní ń sùn mo fẹ́ mọ ọmọ tí ó bà sírì mi ẹ̀yin méjèèjì tẹ́ rí òhò mi tẹ́ rẹ́rìn ìran yín ni ó máa bà ayé jẹ́ta yóò fi parẹ́ ìwọ tó daṣọ bò mí ìran rẹ ni ó máa tún ayé ṣe ìran rẹ sì ni ó máa jọ̀gá mọ́ṣáláṣí bàbá yín sílẹ̀ afẹ́wọ́ ọmọ tí ó daṣọ bò